Ẹwọn rùn nímú Ladiipọ, Ile-Adiẹ ló ti fipá ṣe kinní fún ọmọbìnrin. Ọgbà ẹ̀wọ̀n tó wà nílé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan adájọ́ Kíkẹ́lọmọ Adébáyọ̀ ní kí wọ́n lọ ju ọ̀gbẹ́ni Ladiipọ Babátúndé ẹni 30 ọdún tó fipá bá ọmọbìnrin ẹni ọdún 17 kan tí wọ́n kò fẹ́ dárúkọ rẹ̀ lò pọ̀. Ọlọ́pàá olùpẹ̀jọ́ Inspector Sunday Ọ̀sányìntúyì tó fojú Ladiipọ balẹ̀ ẹjọ́ náà lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 9 oṣù kẹfà yìí sọ pé Ladiipọ hùwà ọ̀dájú náà lọ́jọ́ 1 oṣù kẹfà ọdún yìí ní nǹkan bíi aago 2 ọ̀sán lákòókò táwọn méjèèjì tí wọ́n jẹ́ òṣìṣẹ́ nílé iṣẹ́ kan tí wọ́n ti ń sin adìẹ lágbègbè náà wà papọ̀ tí kò sì sẹ́nì kankan nítòsí wọn rárá. Oríṣi ẹ̀sùn 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni Sunday fi kan Ladiipọ, èyí tó sọ pé ìjìyà ńlá wà fún ẹni tó bá hu irú ìwà bẹ́ẹ̀ lábẹ́ òfin ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀sùn àkọ́kọ́ ni pé ó ní Ladiipọ fipá bá omidan kan sùn lọ́nà àìtọ́. Ẹ̀sùn kejì sì ni pé òfin fajúro sí ìwà tí Ladiipọ hù yìí. Olùpẹ̀jọ́ sọ pé ìwọ Ladiipọ tó jẹ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ kan tí wọ́n ti ń sin adìyẹ fipá bá omidan kan tí ẹ̀yin méjèèjì jọ jẹ́ òṣìṣẹ́ nílé iṣẹ́ náà lájọṣepọ̀. Ohun tó ṣe ni pé ó lo agbára pé ọkùnrin ní ẹ́ fún tó sì fipá bá a sùn dáadáa. Inú omidan náà kò sì dùn rárá nítorí pé ohun tó ṣe pẹ̀lú rẹ̀ yìí kò wá láti inú ọkàn rẹ̀. Òfin ìpínlẹ̀ Ọ̀ṣun àti ti orílẹ̀-èdè wa Nàìjíríà fajúro sí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. Nínú ọ̀rọ̀ tiẹ̀, Ladiipọ tí kò gba lọ́ọ̀yà láti ṣojú rẹ̀ nílé ẹjọ́ gbà pé lóòótọ́ lòun jẹ̀bi o. Ó ní òun jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n kà sóhun lẹ́sẹ̀ náà tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ pé kó ṣíjú àánú wo òun lórí ẹjọ́ yìí. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Adébáyọ̀ sọ pé kí wọ́n lọ gba ìmọ̀ràn wá láti ọ̀dọ̀ ẹ̀ka ìjọba kan tó ń gba kóòtù nímọ̀ràn lórí àwọn ẹjọ́ tó bá jẹ mọ́ irú ìwà báyìí. Lẹ́yìn èyí ló pàṣẹ pé kí wọ́n ju Ladiipọ sẹ́wọ̀n kan tó wà nílé-Ifẹ̀ títí dọjọ́ 5 oṣù kẹsàn-án ọdún yìí tí ìgbẹ́jọ́ yóò fi wáyé lórí rẹ̀. Florence Babasola ló mú ìròyìn ọ̀hún wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun fún Aláròyé online television.